ṣe ti rí pé alábùkù pátápátá ni gbogbo àwọn South West governors alábùkù gbáà ni wọ́n. ẹni yẹpẹrẹ ìkà ọ̀dájú èèyàn ni gbogbo àwọn South West governors. omi àánú ti sàn kúrò lójú wọn, omi àánú ó ti kúrò lójú wọn. Ìkà gidi ni gbogbo wọn. All South West governors, they are useless men, useless people. Instead of them to be our mouth, instead of them to be our voice, to be the voice of voiceless people, ṣùgbọ́n olè ìkà ni wọ́n. Gbogbo all the South West governors ìkà èèyàn ni wọ́n. ẹni ibi olórí ibú lọ́pọ̀lọpọ̀ wọn. Kò sẹ́ni rénu gbogbo wọn. Alábùkù ni gbogbo wọn. Alábùkù ni gbogbo all the South West governors. Ẹ wo mẹ́tìn dẹ̀dẹ̀rẹ̀ tí wọ́n láwọn lọ ṣe. Mẹ́tìn dẹ̀dẹ̀rẹ̀ tí wọ́n lọ tí wọ́n ṣe gbogbo wọn lánàá. Mẹ́tìn àbòsí, mẹ́tìn ìjẹkújẹ àwọn olè gbogbo. Ṣé mẹ́tìn ni àmọ́ ṣe mẹ́tìn lórí bá ṣe máa pín ọrọ̀ ajé wa. Ẹ wá wo odò Ọ̀ṣun lóṣogbo kò clear. Kí ló mọ́dọ̀ yẹn tí ò clear mọ́? Gbogbo góòdì wa náà ti wà lọ́tán. In conjunction with these governors and others, gbogbo góòdì wa náà ti wà. Inú odò yìí náà ti ń fọ àwọn góòdì tí wọ́n ń wà. Odò Ọ̀ṣun kò clear sí ló ń pọ́n, gbogbo gbà ní pọ́n. Gbogbo ìgbà odò tí máa clear tẹ́lẹ̀ tó máa funfun tẹ́lẹ̀. Odò tó máa funfun bó ṣe ń sàn yẹn, odò kan ò ní máa sàn kọ́dẹ̀ sí ó máa funfun ni. Kí ló mú odò Ọ̀ṣun Òṣogbo, kí ló mú tó ń pọ́n lójoojúmọ́, tí ń pọ́n lójoojúmọ́, tí ń pupa lójoojúmọ́, tójú rẹ̀ ń pọ́n lójoojúmọ́, tí ò tiẹ̀ wà clear, tí odò yìí ò ṣe é wẹ̀ mọ́, kò ṣe é fọṣọ mọ́, kò ṣe é wẹ̀ mọ́. Ẹni tó bá jí dé òkè gádà lẹ́dẹ̀ ẹ máa ródò yẹn bó ṣe pọ́n kúkúkú. Lódò tó jẹ́ pé bó ṣe ń sàn yẹn ó máa funfun tẹ́lẹ̀ ni. Ó ṣe é wẹ̀, ó ṣe é fọṣọ, ó ṣe é mu, kò ṣe é mu mọ́, kò ṣe é wẹ̀ mọ́, kò ṣe é fọṣọ mọ́. Gbogbo góòdì ilẹ̀ Yorùbá in conjunction with these obas and governors wọ́n ti wá gbogbo ẹ̀ lọ́tán. Wọ́n lọ wọ́n ṣe meeting. Gbogbo ayé gbogbo èèyàn ń pariwo, wọ́n ń clamor, gbogbo èèyàn ń clamor, wọ́n ń pariwo, wọ́n ní táwọn fẹ́ rèé. Ìyànjẹ Òbíǹde, ìyànjẹ èjì pọ̀jù, wọ́n ní táwọn fẹ́ rèé. Kí ló ń clamor pa àwọn fẹ́? Òun náà ní Yorùbá nation. People are clamoring for Yoruba nation. They are shouting for it. They are begging for it. Instead of you people to succumb for your people. Instead of you people to surrender the power for your people. And you call yourself voice of voiceless people. Are you voice of voiceless people? Are you voice of voiceless people? Ẹni èpè lọ́pọ̀lọpọ̀ yín, ẹni ibi. You people, you are evil people. Bó jẹ́ pé ẹni èèyàn lẹ́ máa jẹ, ẹ̀jìyàn lẹ́ máa fi wẹ̀, ẹ̀jìyàn lẹ́ máa mu, kò sáànú lójú yín mọ́. Wọ́n gbé ìyàwó máa nǹkan lọ lójú rẹ̀ lánàá. Wọ́n gbé ìyàwó lọ lójú ọkọ. Wọ́n gbé ìyàwó lọ lójú ọkọ. Ṣáyọ̀ náà nìyẹn. Ṣáyọ̀ náà nìyẹn. Gbogbo odò tí ń bẹ lọ́sùn state kò sódò tó ṣe é wẹ̀ tó ṣe é mu mọ́. Láwọn odò tó ń sàn gbogbo góòdì wa náà ti kó lọ, náà ti wà lọ. Sáwọn àtọ́rìn wa kan wá lè wá láti wá máa wá góòdì without the consent of obas, without the consent of governors. So possible ni. Ẹ wá pè meeting. Mo sì ti sọ nínú fídíò mi kan tí mo ṣe bí ọ̀sán lọ́sẹ̀ tọrọ pé meeting tí ẹ fẹ́ ṣe yìí o, ẹ make sure pé ẹ gbẹnu àwọn mẹ̀kúnnù sọ̀rọ̀ ni o.
ẹ̀yin governors tẹ́fẹ́ lọ bá Tinubu ṣe mítìnì àwa àmọ́rú èèyàn tí Tinubu jẹ́ tipẹ́tipẹ́ àmọ́rú èèyàn tí í ṣe tipẹ́tipẹ́ pé ẹ make sure pé ẹgbẹ́nu àwọn mẹ̀kúnnù sọ̀rọ̀ ni o ní táwọn mẹ̀kúnnù bá ń fẹ́ ó ní kẹ́ ẹ bá wọn fẹ́ o ó ní kẹ́ ẹ bá wọn sọ o. Enough of this terrorism, enough of this banditry, enough of these kidnappings, enough of all these oppressions. Ṣé bá ṣe jókòó táwọn àwòrán lélẹ̀ kẹ́ ẹ gbẹnu àwọn èèyàn yín sọ̀rọ̀ on behalf of your people kẹ́ ẹ sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ àtomi ara yín ó ti ròpọ̀ mọ́ àjẹbánu ẹ̀jẹ̀ yín àtomi ara yín ó ti ròpọ̀ mọ́ corruption ẹ lè sọ òdodo torí ìjẹkújẹ tẹ́ fẹ́ jẹ. Ẹ ń lọ clamor fún one Nigeria. What is one Nigeria? What is one Nigeria since 1960? Ẹ sọ àwọn benefit tí one Nigeria ti mú wá. Since 1960 kàkà bẹ́ẹ̀ ẹ incapacitate àwọn bàbá wa ni kàkà bẹ́ẹ̀ ẹ incapacitate àwọn ọba lọ́balọ́ba kàkà bẹ́ẹ̀ ẹ ń kó gbogbo ògo àwọn ọ̀dọ́ ẹ ń kó sínú àgò ẹ wá ń dè mọ́lẹ̀. Ọ̀dọ́ ò lè rán ọ̀dọ́ ò lè ṣe aṣáájú subhanallah. Gbogbo ń tó jẹ́ ògo ọ̀dọ́ gbogbo ọ̀nà tí mẹ̀kúnnù òfin ní rí orí gbé gbogbo ẹ̀ lẹ́ ń san kalẹ̀. Ẹ ti san gbogbo ọ̀nà yẹn kalẹ̀ àti gbérí wa ọwọ́ ọlọ́ àwa gẹ́gẹ́ mọ̀ pé ọwọ́ Ọlọ́run ló wà o ṣùgbọ́n Ọlọ́run ọba kò ní gbà fún ẹ àwa gẹ́gẹ́ mọ̀ pé àti gbérí wa ọwọ́ Ọlọ́run ló wà torí pé ẹ ti parí gbogbo ètò yẹn lé wa lórí. Débi pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá a tó jẹ́ mẹ̀kúnnù gan a tó ti wò pé bó ṣe yẹ kí nǹkan ó máa rí nìyẹn which is not supposed to be. Which is not supposed to be. Ẹ ti parí ètò yẹn ẹ ti program ọpọlọ gbogbo ọ̀dọ́ ẹ ti program gbogbo ọpọlọ wa. Oníkálukú ò lè ronú a lè ronú reasoning wa ẹ ti program gbogbo reasoning gbogbo ọ̀dọ́ Nàìjíríà. Ìwọ̀nba àwọn èèyàn péréte là ń lè ronú lọ́nà tó dáa. That is why tá a jẹ́ pé tá a bá ń clamor bá a ṣe ń pariwo Yorùbá nation àwọn kan pariwo àwọn kan sọ nǹkan mi. You cannot blame them because ẹ ti program tẹ program bẹ́ẹ̀ ṣe program ọpọlọ wa nìyẹn. Ẹ fẹ́ kárí ní ti ń ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí n tó dáa. Ẹ jẹ́ ká rí àwọn system of government the way you operate gẹ́gẹ́ bí ọ̀nà tó tọ́. Àwọn kan sì gbà bẹ́ẹ̀ sọ wá tọ́ bí sí ọ̀nà yẹn dáa bí. Nínú ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ àfà for instance àwa tá a lá jẹ́ àfà tá à ń kéwú ọ̀pọ̀lọpọ̀ ń lọ ilé kéwú ni ó ń kéwú ètò wo ló ní lẹ́yìn tó bá ti kéwú tán ètò wo ní ń bẹ fún pé ọmọ lọ sí ilé kéwú ọlọ kẹ́kọ̀ọ́ ètò wo ló wà fún tó bá ti kéwú tán ọ̀pọ̀lọpọ̀ ń padà dé fọwọ́ ẹ̀ ní tó bá ti kéwú tán báyìí wọ́n á lọ gbọ́ ọ́fíìsì ẹ̀dá kan ọ́fíìsì tó gbà ó kéwú tán ọ̀pọ̀lọpọ̀ tó ń lọ ilé kéwú tán pé àwọn láàfáà tán kéwú tán bá ti kúrò lé kéwú wọn á lọ gbọ́ ọ́fíìsì ẹ wo thousands of people tí ń kúrò lé kéwú lójúmọ́ tí ń parí lé kéwú lójúmọ́ ẹbí wọn léèrè kí ni tí wọ́n ń ṣe tán bá ti kúrò lé kéwú kí lè ròǹgbà tí ń bẹ lọ́kàn tán bá ti kúrò lé kéwú kò síṣẹ́ kò sí nǹkan kan wọn á wá lọ gbọ́ ọ́fíìsì kí ló fẹ́ máa tà lọ́fíìsì tó gbà yẹn ẹ bá mi bí léèrè ọ̀pọ̀lọpọ̀ àfáà àtọlọ Markaz ètò wo ló ní ètò wo ni ìjọba ṣe fún ètò wo làáfáà gangan plan wo làáfáà rẹ̀ ní fún pé tó bá ti kúrò lé kéwú tí wàá máa ṣeré àmà kọ́mọ ń kéwú láì gbowó lé kéwú irú èyí táwa ń ṣe yìí táwa ń ṣiṣẹ́ Ọlọ́run ṣé gbogbo èèyàn ló lè ṣe bẹ́ẹ̀ tó máa ní tẹ́lọ́rùn tó máa ní ayọ̀ ọkàn tí ọmọ kọ́mọ kéwú láì ní béèrè owó lé kéwú
ìkọ́sí là wá ń ṣe àwa ń kọ́ gbogbo ọmọ táwa ń kọ́ àgbèrè owó kankan àgbo olé kankan ṣé gbogbo èèyàn ló lè ṣe gbogbo èèyàn ló lè ṣe yẹn kò ní jẹun kò ní mu ṣé kò ní fẹ́yàwó ọ̀pọ̀lọpọ̀ àfáà tó bá ti kó lé ké báyìí yọ lọ gbọ́ ọ́fíìsì ni kí ló fẹ́ máa tà lọ́fíìsì yẹn kí ló fẹ́ máa tà ibi tẹ́ ẹ sún wa dé nìyẹn from there ọmọ adi 419 yọ máa mú àwọn ìyàwó ní ọ́fíìsì yọ máa gbọ́ àwọn lójú yọ máa làtọ̀ yọ máa 419 wọn yọ máa kúrọ́ gbowó lọ́wọ́ wọn yọ máa báyàwó yàwó sùn yọ máa bóbìnrin olóbìnrin sùn bẹ́ẹ̀ gbogbo tó jẹ́ wà àbàjẹ́ ni a máa ṣe nínú ọ́fíìsì yẹn a padà di 419 paraku a padà máa terrorize ìlú bá a rọ́pọ̀lọpọ̀ àwọn àfáàtà àwọn lórí social media àwọn mọ́kànlẹ́ lójọ́ mẹ́ta yìí wọ́n lọ gba ọgbàrún abẹ́ ẹlẹ́à ọgbàrún abẹ́ ẹlẹ́à ẹ dákan ṣé gbèsè ayé nìyẹn ṣé ń tẹ́ ẹ fẹ́ ká dì nìyẹn ń tẹ́ ẹ fẹ́ ká yà nìyẹn ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ ká máa lo láìfù wa nìyẹn.